ó ti ń dá kò dá mọ́ Ọlọ́run má fi sọ̀rọ̀ ẹni kankan wa ìwọ tí o bá rí wípé wẹ́rẹ́wẹ́rẹ́ gbèsè ti fẹ́ máa súsọ sí ẹ lọ́rùn ìwọ tó jẹ́ pé òun fúnyàn tẹ́lẹ̀ ni tó wá fẹ́ máa dẹni tó ń tọrọ jẹ ìwọ lè má reason ọ̀rọ̀ àwọn èèyàn but wọ́n ti reason ẹ̀ wọ́n ti fẹ́ gba ibi wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ti fẹ́ padà sọ ẹ̀dọ̀ ní gbèsè gbogbo nǹkan tó yẹ pé tẹ́lẹ̀ nírọ̀rùn ni kódà àti ibi tó ti ń gba ọjà tó bá gbé ọjà times 10 fún ẹ o mọ bó ṣe ń sọdọ̀ owó gbogbo ẹ wá polúkúrú mu ṣe wá fẹ́ rójú tu ẹ̀ mọ̀ súnmọ́ bíbá ẹ̀yìn lẹ́nu iṣẹ́ yìí kẹ́ tó dúró láti gbọ́ fídíò mi ìgbàwulẹ̀ gbọ́ tó bá ti ní follow mi àwọn iṣẹ́ tí mo ń fún yín yìí àwọn iṣẹ́ tó confirm iṣẹ́ ńlá ni iṣẹ́ òṣùlẹ̀ ńlá ni iṣẹ́ tí mo fẹ́ fún yín yìí àwọn tó dẹ̀ tó ẹ pé wọ́n ti ní tẹ́lẹ̀ tó ti fẹ́ dọ́gbọ́n dá láìní ìwọ tó mọ̀ pé tẹ́lẹ̀ ó mọ iye èèyàn tó ń jẹ lábẹ́ ẹ̀ ó mọ iye òṣìṣẹ́ tó gbà sábẹ́ tó ń ṣiṣẹ́ fún ẹ tó wá di wẹ́rẹ́wẹ́rẹ́ tó di pé gbogbo ẹ̀ padà fẹ́ máa padà sẹ́yìn tó ti wà níwájú tó wá fẹ́ máa padà sẹ́yìn ẹ̀yin lẹ́nu iṣẹ́ yìí ẹ follow mi ẹ like ẹ dẹ̀ comment màá sọ iṣẹ́ yìí fún yín mi dẹ̀ ní yọ kọ̀ọ̀kan kúrò ń bẹ̀ so kí lẹ fẹ́ lọ bá mi wá ẹ lọ bá mi wá géré òwú ṣẹmọ tó ń jẹ́ géré òwú ń tọ́ pé ń géré òwú lélẹ̀ ṣẹ́ ti rí ẹ lọ bá mi wá géré òwú lẹ́yìn tẹ́ bá rí géré òwú tó ẹ lọ bá mi wá iṣẹ́ òṣòlẹ̀ gidi ni o iṣẹ́ yìí ìwọ tó bá mọ̀ wípé o ní dátà sún síwájú ẹ̀yin tẹ́ mọ̀ pé ní dátà tó lẹ́ni táyé ò bá tí reason ọ̀rọ̀ ẹ̀ rí a máa téèyàn bá ń sọ̀rọ̀ a máa wò pé wọ́n tún dé ṣùgbọ́n táyé tó ti wà nú ayé tẹ́lẹ̀ tí ó fẹ́ ọ̀rọ̀ kí má sọ̀rọ̀ púpọ̀ jù tẹ́ bá ti rí géré òwú kí lẹ máa lọ wá ṣèkejì lọ bá mi wá àtàrí àjà tó tóbi dáadáa ṣe látàrí bó ṣe tóbi tó ṣe ti rí tó tóbi dáadáa ẹ máa wá mẹ́ta tẹ́ bá ti rí mẹ́ta ẹ lọ bá mi wá ẹyin ẹdìyẹ fresh tí ò tí dòbu ẹ bá mi wá mẹ́ta ṣe ń kà bẹ́ẹ̀ yẹn ẹ wá lọ bá mi wá abo pẹ́pẹ́yẹ fresh one tẹ́ bá ti rí ẹ gé ọrùn ẹ tẹ́ bá ti gé orí iná báyìí ẹ bá mi gẹ́ẹ̀tì ṣàsùn ní kẹ́ lò kẹ́ wá mú ẹ̀jẹ̀ kẹ́ jò sí orí iná tẹ́ bá ẹ ti kọ́kọ́ gbé ìṣàsùn yẹn léná àti gbóná ẹ wá tẹ ẹ̀jẹ̀ yẹn sí tẹ́ bá ti tẹ ẹ̀jẹ̀ yẹn sí orí abo pẹ́pẹ́yẹ yẹn ẹ sọ sínú ẹ̀ gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó kù ẹ mú géré òwú tẹ́ bá ti bu tẹ̀kún wọ yín báyìí tó bá ti kún báyìí ẹ dà sórí iná àtàrí mẹ́ta yẹn ẹ dà sí àtàrí odidi báyìí ní mẹ́ta báyìí ní kẹ́ kó sí o kẹ́ wá mú ẹyin ẹdìyẹ tí ò tí dòbu mẹ́ta kẹ́ kó sí ẹ bá mi dé pẹ́ bá mi jó ó ti dògùn tẹ́ bá jó tán kẹ́ wá lọ kó kúnná tẹ́ bá ti wá lọ tó ti kúnná tẹ́ bá ti wá jí láàárọ̀ ẹ bá mi gẹ́ẹ̀tì pick mix sachet iṣẹ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àwọn ìyá wa tá a jogún ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n lò wàrà tó bá fún ní ọyàn màálù òun náà máa ń lò ẹ̀yin tẹ́ bá wà ládùúgbò bí tẹ́ ti lè rí fresh ọyàn màálù ó dáa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá sí ẹ gẹ́ẹ̀tì pick mix sachet fún mi pick mix sachet kan tẹ́ bá ti wá gẹ́ẹ̀tì ẹyọ kan ẹ ra bù sínú ẹ dà sínú cup ẹ bá mi mú kíní kẹ́ bá mi bù díẹ̀ kẹ́ bù sí ẹ bomi díẹ̀ sí kẹ́ rò pọ̀ kẹ́ máa mú lójoojúmọ́ pẹ̀lú ògo Ọlọ́run nígbà tẹ́ bá fi máa mú láàrin gbogbo iṣẹ́ yìí náà bó ṣe wà yín sí láàrin 21 days ní lílo ẹ̀ o kò ń ṣe pé iṣẹ́ kíní o 21 days ìwọ tó bá mọ̀ pé o lè fọkàn sí ní lílò ìwọ ló ní 21 days ló máa fi lò pick mix sachet tẹ́ máa dà sínú kọ́ọ̀pù lélẹ̀ tẹ́ máa bá mi máa ra bu kíní yìí sí díẹ̀díẹ̀ kẹ́ máa mú lójoojúmọ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo kó lọ yín ló máa padà ibi á padà sórí oníbi àṣàṣì á padà sórí alásàṣì gbogbo ibi tán bá ti sọ wípé ó ti wà níwájú tán bá ló fẹ́ padà sẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run wa máa jàkàrà wọn ni wọ́n máa nìṣó díẹ̀ ni gbogbo àwọn tó ti pa nọ́mbà ẹtì wàá kàn tó máa pè é ni pé ẹkújọ́ mẹ́ta ẹtì ẹ̀ pè wá ni báwo wá ní báyà ní ìdí supply wà ní nǹkan báyìí iṣẹ́ eléyìí iṣẹ́ ti rí bó ṣe wà yìí iṣẹ́ ti rí ìtí mo ṣe sílẹ̀ lélẹ̀ bá mi kó wá owó ńlá ni mo fi ṣe kì í ṣe iṣẹ́ kíní kì í ṣe iṣẹ́ ṣẹ́tìrí mẹ́ta péré tí mo nílẹ̀ lélẹ̀ ẹ̀ tó bá ní lọ́kì tó bá san owó ẹ̀ mo lè ta fún so bó ṣe wà yìí ń sìn báyìí 45,000 naira ni 45,000 òun ni ó wọ́n gidi ni ìwọ tó bá ní ìdí ẹ̀ send mi ní DM
ìwọ tó bá need ẹ send mi ní DM, ìwọ tó bá lè sanwó ẹ lọ ṣe fúnra ẹ. Pẹ́pẹ́yẹ yẹn ó ní nǹkan tá máa fi ṣe kẹ́ tó máa lo iṣẹ́ yìí, ṣé mọ̀ pé ẹ̀jẹ̀ àtòrí ẹ̀ la lò, nǹkan tá máa fi pẹ́pẹ́yẹ yẹn ṣe, pé odidi pẹ́pẹ́yẹ tó kù yẹn ń tá máa fi ṣe. Tẹ́ bá pè mí a máa sọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 080274570 àní dẹni àná 08027457099.